ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tó nídìí ká kàn máa lé lórí tó sì nídìí ká pàkíyèsí lé lórí. Alfa tí ẹ rí pé ẹjọ́ ò lè mọ́ pọ̀ nígbà táwọn èèyàn bá fẹ́ sọ̀rọ̀ àfáwọn àwọn àbòsí sì máa tún wọnú ọ̀rọ̀ náà àmọ́ ìta fẹ́ sọ láàárọ̀ yìí a gbọ́dọ̀ pé àmọ́ náà ẹ̀sìn tí ń bẹ ní kíní ẹ̀mẹ̀ lọ́rùn wa a gbọ́dọ̀ kíwọ̀ kan má kọ́kọ́ wo pé nítorí tiwa ló ti wá sọ̀rọ̀ yìí torí ti ẹkọ́ o ń bá fẹ́ máa wú torí ti ẹ wàláyà ní sọ̀ kankan dídọ́ gbé ní al-qiyama àmọ́ kíní yìí a gbọ́dọ̀ jàmbá ẹ̀sìn Ọlọ́run ní ó mú mi wá ṣàlàyé ọ̀rọ̀ yìí láàrin yìí wọn náà ni ọ̀rọ̀ kan tó jáde láìpẹ́ yìí látọ̀dọ̀ Alfa Saidi Shittu ọmọ ìyẹlẹ́já dídí àwọn bàbá ń pàmọ́ báwọn èèyàn wọn ti mọ́jọ́ ń pera wọn ẹ má pè ń jẹyà mọ́ Ọlọ́run ọba ní kíní onímọ̀ ń jáyà láyà kí ló mú mi fẹ́ sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ náà burú jáyì ó sì jọrọ̀ tá a gbọ́dọ̀ wájib lázim tá a gbọ́dọ̀ pàkíyèsí sí ààyè máa fẹ̀sìn dọ̀rẹ́ ààyè sì máa fẹ̀sìn yìí ṣe olólùfẹ́ mi ni ìjọ obìnrin kan jalè tá ànábì ni wọ́n gé lọ́wọ́ tí àwọn èèyàn wá mọ̀ pa ànábì fẹ́ràn Usamatu ibn Zaid àwọn alọ́rí bá pé ọ̀sì bá wa bẹ ànábì kó sọ̀rọ̀ ọmọbìnrin yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ Usama náà bá lọ ọ̀nà bá ń fẹ́ máa ṣe kí ní fa ànábì ní atashfa'u fi haddin min hududillah ojú ànábì pọ́n wá Usama wọ́n fẹ́ máa sì pé àwọn èèyàn ń bi wọ Ọlọ́run wọ́n ní ọjọ́ náà Usama sì rò pé òun síbi òun rìgírẹ́tì dé bí kó ṣe pòhùn tí ìgbà ìsìlámù jọ náà pẹ̀lú bá ànábì ti mú ọ̀rọ̀ wẹ́ ó fẹ́ kí máa fojú ọ̀rọ̀ Ọlọ́run gbólẹ̀ nítorí pé ànábì sì fẹ́ràn rẹ̀ ànábì wá sọ kéde gẹ̀lọ́nà gbé jẹ́ sọ fún ọ law kanat Fatimatu bintu Rasulillahi sallallahu alaihi wasallam saraqat laqata'tu yadaha ó ti Fatima ọmọ èmi ànábì tó bá ilé ṣe pò náà ló jalè ìgè lọ́wọ́ ìṣe kí ni ìgè lọ́wọ́ ẹ̀sìn inú bó ti rínú ẹ̀sìn ò bá ràn kátán anábi sọ̀rọ̀ ká anábi ní rẹ̀ bá ti mọ́ mójútó ọ̀rọ̀ tí aljanna rẹ̀ ni o la ughni anki minallahi shay'a ilé rọ̀ ọlọ́rọ̀ kó ń bí ọlọ́run anábi wá yẹjú ẹ̀ pé man batta'a bihi 'amaluhu ẹni tí iṣẹ́ rẹ̀ ò bá gbé wà aljanna tí ò gbé dépò kankan wájú ọlọ́run lam yusri' bihi nasabu ọmọ lágbájá ni mí kò ní gbé débì kankan ọ̀rẹ́ kìíní kan ni mí kò gbé ọ débì kankan a gbọ́dọ̀ gbàgbọ́ yí ọ̀rọ̀ ara wa dáadáa àwọn àlùfáà náà wọ́n wá kú lórí ìpìlẹ̀ yìí ẹnìkan náà wà fún hadith Ali ibn al-Madini ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí wọn ó ṣẹlẹ̀ sáwọn mí náà àwọn àlùfáà àwọn àfúnni hadith tí wọ́n ti pọ̀ àwọn abákan pé afẹ́ béèrè ń pa ẹnìkan lọ́wọ́ rẹ̀ ẹ béèrè bàbá rẹ̀ aládìífì lòun náà ìjà lè mọ́ gba hadith lọ́wọ́ rẹ̀ káyì ṣẹ́mọ́ tó ṣe Ali ibn al-Madini bá dorí kòrò báyìí ìgbà tí ó gbójú òkè padà jù rẹ̀ ti change ó ní is'alu ghairi ìbéèrè ńlá lè bí mi bàbá mi sí lọ bí ẹlòmí ó sojú abẹ́ǹkó sa'alnak àti bí wọ́n náà kí látún mọ̀ wẹ́lòmí káàkiri sí àti bí mi náà àti bí wọ́n náà ó ní hadha din ilé ìtẹ́ dálẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn ni ó àyímọ́ fọ́rọ̀ ẹ̀sìn dá bàbá mi lẹ́nìkan àbí da'if ó ní bàbá mi ó lẹ́ àlìgbà ní ìfìlẹ̀nà rẹ̀ kí ló mú mi máa ti àwọn àti síwájú yìí Alfa Saidi Shittu yìí tán bá léyàn fi ìfẹ́ hàn sí yàn àbíyàn jọ fẹ́ràn rẹ̀ ni Ọlọ́run ní kó bá ń sa fáwọn ilẹ̀ṣọ́ lórí ẹ̀rí kí mo ti ń lásọ àwọn kìnnì kan sẹ́yìn kò wá lè mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo àtàfò máa fìfẹ́ hàn
ní tọ̀rọ̀ ní tìṣe níbi gbogbo nǹkan tẹ́mi náà sì ní option kọjá pé ẹ̀dàpọ̀ ní bá ń fẹ́ ní kí láàmọ̀ sí wọn náà mọ̀ fẹ́ràn rẹ̀ ni èmi ní sì fẹ́ ká burú kankan kó ṣe kí ni ó sì àfáà ọlọ́mọsá àwọn bá dúró tí wọn kó dúró tí gbogbo wa náà amáyí tá bá ń ṣe níjẹta yìí àfá ọmọ ìbò ni ó kù díẹ̀ káàtó kọ eléyìí kù díẹ̀ káàtó ìkọjá àlà kí gbogbo sọ ma pé bí èèyàn bá ń gun kẹ̀kẹ́ kí èèyàn máa sùn níbi tí ń gun kẹ̀kẹ́ kí lẹ́ni ń ṣe ní ó ń kọjá àlà bí ó kọjá àlà rẹ̀ ó kọjá àlà ní orí pé ń gbọ́ gun kẹ̀kẹ́ tó wá lọ rẹ̀ sùn kò sí tó lè kọlu èèyàn pọ́gí àwọn branches igi ọwá ń pọ́n ọmọ kí ló kù níbi òkè rẹ̀ ewé ni èèyàn tó wá dé bí orí ewé ni kí lè fẹ́ ṣe o ọlàmọ́lẹ̀ o kọ bá sí làmọ́lẹ̀ ọ̀fọ̀ yẹmọ̀yẹmọ̀ ìta lè fi wé ìta àfáà sínú tàbí ní kìí sọ̀rọ̀ ó kù díẹ̀ káàtó ẹ́rìkẹ́ mo sọ kíní kan láwọn ọ̀rọ̀ mi sẹ́yìn pé nínú tèmi fi táfà ní fi nípò lọ́dọ̀ tèmi ó ní pé bí èèyàn bá ti mọ̀ wọn ara ẹ̀ má sọ kọjá tí ó mọ̀ tẹ́lẹ̀ gbogbo ọjọ́ tó máa nábì Ádámù bá ti ń sọ kọjá tó mọ̀ kí ni yóò ṣe jàmá yóò jábọ̀ ọba ti ń lọ bí tó mọ̀ ọbẹ̀ yẹ̀yẹ́ ara rẹ̀ ni wọ́n sì gbà àbùkù wọ́n sì dẹni àbùkù ọlọ́mọjà dẹni àbùkù mọ́jà dẹni ẹ̀tẹ́ àyí máa kọjá báńdìrì lọ́dọ̀ tí méjì wo mi ọ̀rọ̀ ẹlẹ́sìn dé o ẹni bí ọ̀rọ̀ ayé ọjọ́ múra wọn bí ọ̀rọ̀ ayé o gbogbo wọn náà kankan náà ni wọ́n lọ́dọ̀ tèmi tẹ́nìkan bá gbé bá sáàdì mọ́ a sọ kíní kan sẹ́nìkan àwọn yìí náà wọ́n ṣe kíní wọ́n sọ tó jù bẹ́ẹ̀ lọ ọjọ́ ń ṣe ni kò jẹ́ kí mi rẹ̀ dá sáàrin wọn àwọn personal issues ni lórí ẹ̀rí pé ńgbà tó bá jọ fà á lọ bá tún yá wọ́n jọ mọ́ rẹ́ẹ̀dì síra wọn tó lè mi ṣe kàwọ yìí sọ̀rọ̀ ẹ̀sìn ẹjọ́ gálè tó mọ́ ṣe kíní kan fúnra wọn sí Saidi ọmọ burúkú ni wá ní ìwọ náà ìyẹn burúkú ni ẹ̀kan tó gbọ́ ní àǹtí mi àǹtí rẹ̀ bó ẹjọ́ jọ sí pé fúnra ìjẹ̀ ta ẹ̀wà jẹ́ pé personal kíní èyí sọ̀rọ̀ ẹ̀sìn nù ọ̀rọ̀ ẹ̀sìn báwọn gbọ́dọ̀ ti yanjú ọ̀rọ̀ ẹ̀sìn personal issues lẹ́jọ́ ń bára yín fáwọn so èmi èyí kí ẹ̀kan máa pè mí sí pé ẹbá ní ká bá àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ́ọ́ ní kí n sọ mú yíò náà kó sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ so tí ìbá ti lè ní access sí yíò ilé iná ẹjọ́ mọ́ bára yín pò ẹbá jọ dálìkì àmọ́ kálukú àwọn kan máa sọ bí tó bá ti ń jẹ́ afá ẹmú kìíní ní díẹ̀díẹ̀ lọ́nà bá ní káfà ní gbọ́ personal issues a máa bí ọ̀rọ̀ ẹ̀sìn pé yóò bá ti kọjá yìí rẹ̀ èmi ní problem pẹ̀lẹ́ ni ọ̀hún tó bá ẹgbẹ́nu à ń sọ̀rọ̀ àfẹ́ ilẹ́bọ yíò sí alẹ́ tó bá wọn mo ti lọ bí kẹ́lẹ́sẹ́ ti bèèrè ọ̀rọ̀ àfá lọ́wọ́ mi náà yíò náà ń bẹ lórí afẹ́fẹ́ ó ní iṣẹ́ sáfà ń ṣe yìí tàbá rí kírísítẹ́nì tó yanjú dáadáa tí ó ní ìdíkò tí ó mà Al-Kùránì yóò ṣe kí ni yóò máa ṣe tí ó jọ àbá ẹwọ orí omi Hamzat táwọn àbádàn ẹni dábà ẹmọye àfá àpàyàn tó ti mú ni ẹmọye àfá tó ń gẹ́rẹ́ yẹn tó ti mú tó yọ omi Hamzat ti pera rẹ̀ ní àfá tí ó pèrè ń dáyà so irú kíní òkú ẹ̀ṣẹ̀ nǹkan tẹ́rà kàn máa fẹ̀ tí wọ́n mí náà wà múra kankan tó máa rájú wọn nígbàtí kan tí ẹ̀yìn bọ̀ wá bí yóò náà ara wọn tí wọ́n máa yí ọ̀rọ̀ mú ẹ̀ lọ́wọ́ náà ní bọ̀ wá bí yóò náà kí la fẹ́ mú ni pé níbi ọ̀rọ̀ déhùn ká mọ́ tààrà wa kí èèyàn tó bá ti ọ̀rá mọ́ níbi tó yẹ kó dúó sí kò ní sí kíní ó mọ̀ lápàdé àmọ́jọ́ tí èyàn bá ti ń kọjá bí ó mọ̀ mọ́ ló kóra rẹ̀ sí yọ́yọ́ ṣe ẹ̀pọ̀rọ̀ kan ṣẹlẹ̀ bí oṣù mélòó kan sẹ́yìn orí ọ̀rọ̀ Sheikh Ibrahim Al-Madrasatu àtàwọn alùsùnà kan jọ ń fa kíní kan ó fáfá rú màrà yìí afá in tí bá ti ń lọ láàrin àwọn àfá àsùnà ẹ mọ́ mọ́ kẹnubọmọ́ wọn ẹ̀yìn lè máa wọ́n náà kan pé kíní ìṣẹ́ wá rí báyìí ayúbẹ̀kọ́ kíní ìṣẹ́ wá rí báyìí àmọ́ àwọn tí wọ́n jọ abáǹgbọ́ oyè ọmọ tí ń ké ó sì yé kí ni oyè ìyá rẹ̀ tí ń rẹ̀ dákẹ́ ni ẹni tí ò bá mọ̀ ń pa ẹ̀mọ́ dásáàrin irú ẹ̀ ló tó wá ṣẹlẹ̀ yìí náà lórí ọ̀rọ̀ jama'atu at-tabligh ẹni tí ò bá mọ̀ ń tẹ́jọ ń fa báwọn ṣe kí ni dákẹ́ ń bẹ̀ ni ohun gbíwọ̀ kan bá kán wò ó lọ́kàn lọ́ fẹ́ dá sí ọ̀lárí wọn bá bu àyà agbárí rẹ̀ sì lè ṣe agbárí rẹ̀ pọ́ìntì tá dé yìí gbogbo àwọn tó máa ń bẹ ní online ẹ bá wa ṣí ẹ̀kí ní ìdáadáa kó wọ́n nìdí gbogbo bí tọ́lọ́ bá ní ìyọ́ nìdí pọ́ìntì bí a dé yìí
ẹnikẹ́ mi ní ẹ lọ́fù ẹ̀ ṣáàjì àjọ àwọn ọmọdé wọn sí kìí àmì eléyìí ẹ̀ ṣí rẹ̀ ẹ̀ sì lọ́fù rẹ̀ náà gbogbo ọjọ́ bá lè jẹ́ sí torọ́rọ̀ eléyìí agbọ́dọ̀ sọ ní wáàjì ó ti dọ̀nà yà báyìí ó jẹ́ bá ṣẹ̀ṣẹ̀ máa sọ àti máa ń sọ náà àmì eléyìí gbọ́dọ̀ kún yàtọ̀ ọlọ́mọ ìyá méjì bẹ́ẹ̀ bá jọ wọlé tẹ wájọ rẹ̀ ní jáde kí lẹ́ ṣe fúnra yín ẹ̀tàn ara yín ni àmì ẹjọ́ kí gbogbo ẹ̀jẹ̀ kẹjú yín pọ́n ẹ̀ ń bára yín sòótọ́ ọ̀rọ̀ lọ ìkọjá ló máa jẹ́ orun orí kẹ̀kẹ́ kò lè lè ìta fa ń sùn yìí ẹni bá sì lọ rí ń sùn ní títí ń kó kẹ̀kẹ́ lọ́wọ́ ó lè dára pa ọ̀ ó sì lè ṣe kíní ó sì lè dá lẹ́sẹ̀ àbá Saidi Shittu ọlọ́run ní jẹ́ dá lápá kò sì lè jẹ́ dá lẹ́sẹ̀ amẹ́mọ̀ ara yín ọ̀rọ̀ jamaatu tẹ̀blígì táwọn àfáàfá mọ́ parẹ́ ẹ̀kàn láti wọ́n bá bọ́ ọ̀yà ní àwọn tẹ̀blígì súnmọ́ súnà ti wó ìdẹ́yìn mọ́ àbí tí ń bẹ nínú àkọọ́lẹ̀ súnà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam irun ògbà àti ṣòkòtò kọ́ ní súnà táà fi mọ́ ẹ̀ lálù súnà yìí ṣe irun ògbà àti ṣòkòtò èyàn lè máa fa irun ògbà rẹ̀ yìí ìyín ò sí ní kèèṣà lù súnà ṣòkòtò èyàn lè máa wọ́lẹ̀ kò sì ní yọ́kù níbi ìjẹ́ alùsúnà káwọ́ yẹn dúdú bẹ fún ara wa ṣe pé táwọn yẹn sì fi máa ń pèyàn lálùsúnà nílẹ̀ Yorùbá wa yìí kí náà fi máa ń pèyàn irun ògbà àti ṣòkòtò kódà kátó ṣe ń pèyàn lálùsúnà ní sí tẹ̀blígì náà fi máa ń pèyàn láti jọ́nà náà wà ẹni kí wọ́n ti sọ̀rọ̀ kan náà rí pé ọ̀rọ̀ yẹn nírù gbẹ̀ yẹn ń fa ṣòkòtò sókè èyí ṣe pé lálùsúnà nìkan lónìí Súfí tó bá gbẹ́sì yé dáadáa ṣòkòtò rẹ̀ ò ní tó lẹ̀ yóò sì máa nírù gbọ̀n tó ẹgbẹ́ sí Ọlọ́run bá yé Súfí ọ̀rọ̀ dáadáa gbá kí ní ìbẹnu ẹ̀mọ̀rí tó nírù gbọ̀n yóò sì fẹ́ ṣòkòtò sókè àbọ́lápá ìmọ̀ kan gba lẹ́lẹ̀ Yorùbá la fi rí báwọn tọ́bá bí àbá Saidi Shittu kí lẹ́bí tó pálọ̀ àwọn tẹ̀blígì súnmọ́súnà tí ó sọ náà lòjù máa lọ bí àwọn náà sábà ń fa tòkò sókè wọ́n sì ní irùngbọ̀n èyí ń kọ́ àwọn kan bẹ tán dìmọ́nú ẹrù tán kí ni jama tán dìmọ́nú ẹrù káàrà àwọn tán dìmọ́nú ẹrù yìí bá mọ níwọ̀n ní kò bá dá àwọn eléyìí tóbi irú eléyìí ò gbọ́dọ̀ mọ́ bẹ́nu ẹrù mùsùlùmí ìdí nìyẹn a gbọ́dọ̀ gbìyànjú kéèyàn ò yẹjú ọ̀rọ̀ dáadáa sọ̀rọ̀ jamaatu tẹ̀blígì ẹwà ní táwọn àfáà ń fanú ẹgẹ́ bí ẹni tí bá ń wó òdòdó tí ẹ̀kọ́ kọ́ máa ń ṣe ni pé ẹ̀yà àfáà ọ̀rọ̀ jẹ́ nǹkan fà mọ́ra ilẹ̀ ìkò yá wa o kọ́nà ẹ bá sọ bí ọmọ èkó jẹ́ mọ́ sọ̀rọ̀ náà ẹ ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa kó lè ṣe kí ni kó lè yé wa in tó yẹnu èyí kẹnubọ́n tí yóò bá mọ̀ ọ̀rọ̀ jamaatu tẹ̀blígì gbogbo ẹni mo fi lè sọ pé ẹ̀mọ́ ń pa ẹ̀ ẹni sọ àṣírí kan fún yín ọ̀rọ̀ jamaatu tẹ̀blígì sọ́rọ̀ àwa míì tó wáyé pé tíra làwá tún kà ń pa wọn àwa gẹ́ ìwọ̀n bá lámọ́ ń pa ẹ̀ wọ́n bá ní ká sọ mọ́ tó wáyé pé ọkàn kàntán náà máa ń ṣe nù tíra ìwọ náà jòkó ara ẹ̀ jẹ́ ìwọ̀n bá lọ́mọ́ ń pa ẹ̀ sọ́rọ̀ àwọn jẹ́ ni wọ́n máa ń tọ́rọ̀ lẹ́tọ́ pé ó kà nù tíra tán ó tún wá ṣe é ó wọnú ẹ̀ alifáwà kan bẹ́ẹ̀ ń ṣakínbẹ̀ ọ̀hún onílàtò Sheikh Musharraf Da'wa lórúkọ péjì wọn àwọn Sheikhuna Dr. Fadil Nuruddin Abiola Al-Imaam hafidhahullah ẹ̀ríkẹ́ wọ́n gbé wọ́n dìrí lọ́wọ́ invite àfáà ní wá sí Ìwó ni àfáà ìwá sọ̀rọ̀ pàkíní yìí àwọn sọ experience wọn tán ti ṣe kíní tán ti ṣe a ṣe báyìí a dọ́rù nǹkan báyìí wò a ń dán nǹkan báyìí wò a ń ṣe nǹkan báyìí a ń gbọ́ báyìí a ń jẹ́ báyìí sọ́ni tó wọ́n ń sọ ìwọ̀n ń ṣe rẹ́gí pẹ̀lú ta àti bá nínú àwọn àkọọ́lẹ̀ àwọn tán lè sọ̀rọ̀ nù sọ irú àwọn ni wọ́n lè sọ pé àwa mọ̀ ń pa kíní yìí tó wọ́n láwà kan wá ń bẹ àwa lè mọ́ sí èmi ṣe rí níwọ̀n bá kan ni mo lórú ti rí mo sì ṣe jáwúlà rí àmọ́ níwọ̀n bá gbogbo olú ti ní bóyá kan abẹ́ méjì òun níwọ̀n bá òun fi gbé níwọ̀n bá ẹni ó sì mú mi lọ́jọ́ náà mo gbọ́ pẹ́lú náà ti dàfà láàrin wọn àmọ́ àsìkò yíwò ètò ṣáàlá tó mú yìí tó ní àmọ́ àkàǹpa wọn tó bọ́ tí wọ́n kàǹpa wọn mú wá rí pé àwọn tá ń kàǹpa wọn experience àwọn èèyàn kọ̀ọ̀kan pẹ̀lú wọn náà fi ń kọtíra tó bá jùlẹ̀ fáwọn ẹlòmí àwọn ìṣẹ̀lẹ̀ yóò lọ́dún kan tí mo fẹ́ wú yóò ti mọ̀ lọ bí 15 years àbí 14 years around 28 sí 29 láàrin 27 sí 28 29 ìkan náà wà fáwọn Sheikh Abdulghani Juma hafidhahullah ń gbé ma ìtún jọ náà ọkùnrin kan wá ń bẹ iná ọ̀dọ̀mádù tẹ̀blé òun lájú
ó sì máa ń jáde ó wá gbọ́ kan máa criticize Jama'atu Tabligh mo sì wá sọ́dọ̀ wọn èmi náà wá ń bẹ́ẹ̀ ìjọ náà bó ti bẹ̀rẹ̀ lọ gbogbo tán sọ almost ni o torí kò dínà ẹ̀wọ̀n mi almost gbogbo ẹ̀ lọ eléyìí àwọn èsè débi gbé pàtó lẹ́gbẹ̀ẹ́ náà gbogbo nǹkan lọkùnrin ó dẹ̀ ń búra lórí gbogbo ẹ̀ bóyá bí tóun ṣe kí ni tóun rìn wà ní experiences àwọn tó wọnú ẹ̀ dáadáa ní táwọn yóò bá ń sọ ń pa ẹ̀ èèyàn gbọ́dọ̀ dùkú ẹ̀dàkùnrin tẹ́ ẹ̀wà mọ̀ ń pa ẹ̀ ẹ̀wà torí ẹ̀ bọ́ sí gbogbo àwọn àlùfáà Sunnah ẹ̀wà ńlá láṣẹ gbogbo wọn orí yóò yín dàgbù ní orí yóò pé ní ilé kan ṣe yín ni àá lórí tó ẹgbẹ́ ìjẹ́ yóò mọ̀ ń pa ìjẹ́ ìdásí kájà ní jẹ́yàn mọ̀ ń pa ènìyàn ń búyàn lé lórí àṣẹ ìmọ̀ sọ pé èèyàn máa bọ́ bu èbù ayé ẹ̀kọ́ ni a máa jẹ́ yóò mọ̀ ń pa ìjẹ́ tó wọ́n ń bú àwọn èèyàn lé lórí ọláì ohun orí kílà péjọ mọ́ ohun orí kẹ̀kẹ́ ni ohun níjọ́ tí èèyàn bá ti kẹnubọ tí ó mọ̀ yóò jábọ̀ torí mímọ̀ pé tẹ́ bá fi lè mọ gbogbo táwọn èèyàn mọ̀ ń pa àwọn Jama'atu Tabligh ẹ padà bí irú egun tẹ́ ń lé ń pa àwọn àfẹ́ ìlẹ́bọ òun náà lẹ́ padà mọ́ sí kíni lẹ́mọ̀ lé ń pa àwọn náà torí pé èèyàn kan sọ fún yín sí pé àwọn ẹfẹ́ ìtajà ẹlẹ́ kókó mọ́ àbí àwọn kan láwọn tẹ́ yẹpẹ ẹni láyé èèyàn burúkú ni wọn alágbàkò ni wọn àwọn Tabligh ń fi ìmọ̀ kọ̀kọ̀ nílẹ̀ nú àwọn tíra wọn ìmọ̀ kọ̀kọ̀ wọ́n fi ṣe kíni wọ́n fi rinlẹ̀ nínú àwọn tíra wọn jẹ́ àwọn gbogbo ẹgbẹ́ lórí afẹ́fẹ́ tó yẹ́lá kí wá ní ìyàtọ̀ láàrin yíhun àti ẹni tí ọ̀nà ilẹ̀ tó lóun tẹ̀yẹ̀ pẹ̀tẹ́ wá ń bájá ìtàbánu tíra àwọn èèyàn tán ká tí wọ́n sì kọndẹ́mù ẹ̀ sẹ́dìgbọ́rọ̀ nígbà kí ni gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ èmi ń fi fún ilẹ̀ excuse pé èyí tí yóò bá mọ̀ náà ló fa gbogbo kíní o kálẹ̀ mọ̀ ń pa rẹ̀ ni bóyá ẹ̀bá ti sọ bá wọn ìyún jọ kan ẹlẹ́ẹ̀kejì ẹ̀dàpọ̀ ẹja lọ lẹ́kọ̀ọ́ kan ẹ̀kọ́ ní pé tèmi bá ń ṣe dáwà kan ìyìn gbọ́dọ̀ mọ́ ní bí mo ti ṣe òní kí gbogbo èèyàn ti máa ṣe èèyàn mọ̀rọ̀ táfà ń bá bọ̀ ń bí ẹnu kílípù táwọn èèyàn fi sọwọ́ sí mi wọn ìmọ̀rọ̀ láfà bá ọ̀gá gbogbo ilé ilẹ̀ fílẹ̀ ẹwà gẹmọ́ Tabligh tó súnmọ́ yín kìníkan ìmọ̀rọ̀ tẹ́ ń bá bọ̀ gbogbo yá tẹ́ ń bá bọ̀ tẹ́ bá gbé ṣe Tabligh gan ó lè mọ́ tó nǹkan pa àwọn tánà gẹmọ́ Tabligh number 1 ẹlẹ́ẹ̀kejì ó lè jẹ́ táwọn èèyàn rò pé àwọn nǹkan ti ń ṣe nígbà àwọn nǹkan ti ń ṣe òun ẹ̀hàn káwọn míì ń bẹ náà fà tán di pé òkè mílẹ̀ tí wọ́n ń dún àwọn pípù yìí ó ti ẹ̀ dábẹ́ ọ̀rọ̀ táwọn ò lè sọ ní jáde lẹ́nu ẹ̀yìn ẹjọ́ mọ sọ́bà wọn ẹjọ́ ẹ fi ẹ dáadáa wọn lọ́jọ́ wọn bára wọn kò ń bẹ́ torí ẹgbẹ́ mìíràn sọ kíníkan pé pankẹ́rẹ́ làfà lọ́lọ́wọ́ bá bàbá yìí ṣe fáwọn àfà àrùsọkúsọ nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá lè yóò ti ní jìbìrì ìlú gọ́ yóò sì gbígbé ó sì sọ gbé ẹ lè jẹ èèyàn àbí kẹ́ jẹ èèyàn ó sì sọ gbé ìwọ tó ní ká mọ́ lórí èèyàn kíníkan ṣe ó dáfẹ́ ní ọ̀hún mọ́ ni ó sì sọ gbé tó sọ bá lẹ́nìkan tó náà ń ṣe gbogbo ẹ̀ báwọn náà tó ẹjọ́ máa ara ilé mọ̀ àwọn máa ṣàlàyé tó dúdú ọ̀rọ̀ lọ so àwọn kíwọ́n sọ mọ́ wà fáwọn pé wọ́n àwá sọ bẹ́ẹ̀ yìí tí sọ àwọn náà gbọ́dọ̀ mọ́ wá sọ bẹ́ẹ̀ oníkálukú jòkó jẹ́ kò ní ìdí kan sọ bẹ́ẹ̀ yìí tí sọ kò sẹ́ni tí ó máa sọ bẹ́ẹ̀ yìí tí sọ ẹ̀yìn tí mo sọ kíní kan gba yìí ni pé gbogbo tí máa ń mú èèyàn tó lè kọ̀rẹ́kì àwọn nǹkan tá à ń sọ pé kẹ́yìn kọ̀rẹ́kì lára yìí ó ní òsì àwọn àfá àwọn ò lè sọ bẹ́ẹ̀ kí ó ti ń bẹ lára wọn ò lè jẹ́ kí wọ́n sọ láyé tó rẹ̀ pé táwọn bá ilé wí bẹ́ẹ̀ ẹ̀rí tó dí àwọn rẹ̀ ẹ̀yìn lè déwájú Ọlọ́run kẹ́yìn lọ tí ẹ̀mọ̀ dí ìdí ni pé ìdí yóò bá mọ̀ Ọlọ́run bá mọ́ fi excuse èèyàn but àwọn tó mọ́ òun àlé lọ wọn àlé sí gbé wájú Ọlọ́run ni kó tó ní kọ̀kan wá sí kó mú wá dúró so àfá ẹ̀dàkùn ẹjá kélé yóò jẹ́ òpin tẹ́ẹ̀mọ̀ takù anybody náà àfá Sunnah a fi ẹni tí ó bá kọjá àlà Ọlọ́run torí kò sẹ́ni tá à lè sọpọ̀ sí sọ báyìí kò sí bí ò bá ti jẹ́ àgbà àfá tó kò bá jẹ́ professor bẹ́ ti wíhun kò bá jẹ́ doctor bẹ́ ti wíhun kò bá jẹ́ sheikh bẹ́ ti gbogbo tó bá lè wó jẹ́ tó bá sọ̀rọ̀ tó kù díẹ̀ káà tó ń pọ̀ òfin Ọlọ́run asàlàyé tó bá sọ kíní kan tó pọ̀ jù pọ̀ òfin Ọlọ́run asàlàyé fún pé doctor kíní kan ìtẹ̀sọ̀ yìí pọ̀ ẹ má sọ mọ́ professor kíní kan ìtẹ̀wí yóò da ẹ má sọ mọ́ èyí ò kọ́ ní láìfí àmánìsí ẹ̀rí ọ̀ràn tì sí wọn lẹ́sẹ̀ ẹ wá ní wọ́n fi kan lẹ̀ wọ́n rẹ̀ kan mẹ́tẹ̀ bíìgì ìtẹ́ ìmọ̀ lẹ́sọ̀ ìtẹ́rù pé wọ́n fi lẹ́hun ẹgbẹ́ nǹkan lè jáde ká gbé sẹ́gbẹ́ títẹ̀ bíìgì náà sí o tó bá yẹ kó wá ju títẹ̀ bíìgì náà sí lọ lóòótọ́ ókè ẹ̀yin ti dìbì kan múnú àwọn náà dìbì kan múnú kí lẹ́ máa pariwo tẹnìkan sí èyí tó burú
ó ní kẹ́nìkan máa ṣe nǹkan kan ní dáadáa kan káwọn èèyàn máa wá takò lórí ẹ̀ ìgbà olótẹ́lẹ̀ mọ́ ní dáadáa ni mò ń ṣe tó wá ń takò mí pọ̀tọ́ sí dáadáa káwọn yóò takò àwọn wá ń ṣe mí ìlọ́kọ́ wá ní kí ló tẹ̀ wá ṣerú yìí tèmi ń ṣe irọ́ inna sa'yakum lashatta òwò àwọn àlùfáà mi ìbáwá tí ń jòkó dáhùn sí alukọ̀ dáhùn sí kíní ẹlòmí kò mọ́ ṣe kìí ṣe kàkó bí ṣe bàjẹ́ ó lè yánà míì kóhun àfá kó bọ́ sínú kíláàsì kó gbá mákà mú ni tó bá kọ nóòtì kalẹ̀ fáwọn ọmọ ẹ̀rọ gbọ́ ẹlòmíì ó lè jẹ́ kó gbá kálámù mú ni tó bá kọ tírà kalẹ̀ ẹ̀rọ gbọ́ ẹlòmíì ó lè jẹ́ onígan ló mọ̀ ẹkùn àfáwà kan orin ni láti wọ́n kún ṣáírù sàlàbí yìí gbogbo ọjọ́ bá jáde báyìí ló bá ṣe ìlálẹ̀ kílẹ̀ tó mọ́ ti gbé orin jáde nítorí ẹ tí ó sì ní jáúdá tó ká dígẹ́ bíbọ̀ dígbọ̀dọ̀ tí gbogbo tó ń ṣẹlẹ̀ àti kó máa pariwo àwọn àbẹ́ lẹ́bọ̀ yíò èsì Islam yéṣe Islam ẹ̀dàkùn ọlọ́run bá wa kọ yín máa ṣe o ọlọ́run sì jẹ́ kí kálukú wa ká lè dúró déédéé kó sì jẹ́ kẹ́ni kálukú wa kó mẹ́sẹ̀ kálukú wa dúró níparí ọ̀rọ̀ yìí àwọn karambà nìkan àwọn abániwọ́nrán bá àti kíni bá àrídá ìtafà sọrun àwọn bá tó kí ọ̀nà rẹ̀ bá tó dálé mi lórí náà orí mi yìí náà sáà ní o mọ́ sí ní ọ̀rọ̀ tí ń sọ ìkéé ṣe torí tí ẹ̀yin náà sì mọ̀ pé kò lè jẹ́ torí tí torí tí ó bá jẹ́ torí tí ní àyímọ̀yé ọ̀rọ̀ lẹ́ti pariwo lé lórí èyí tí fi sọ tẹ́ fẹ́ sọ èyí tẹ́bí bá rò pé yẹ kí n sọ ní sọ ìyìn ní tẹ̀sí jẹ́ bá tẹ̀sí ìlà àfi tí bá rí pé ibi ẹwà yìí náà lòdòdó wà mo sì gbọdọ̀ sọ ìwà sọ bẹ́ẹ̀ àmọ́ bá kàtí pé ẹkàn fẹ́ mọ̀ wó pé àníṣẹ́ agbọ́dọ̀ hàn lè mọ̀ ẹgbẹ̀rún yóò tó bẹ́ẹ̀ gbogbo kan tó bá wù yẹn máa sọ olúwa rẹ̀ gbogbo tó bá sì wù yẹn máa ṣe kí ni ẹ máa ṣe àti starboy ni àti acclaim scholar ni gbogbo tó bá wù ọ́ ẹ ṣe kò yí kò túrù kankan pẹ̀lú ògo lọ́dọọdọ insha Allah alágbára lọ́dọọdọ àwọn yìí àwọn abániwọ́nà báyìí wídá bàbá Saidi ṣe lé ìtàn àwọn àmàmà pé wá rò páwọn rọrọ̀ ní dàrúmọ́ lójú ní o pé wọ́n rò kéyìn wá ní mọ́ bí níwádìí bọ́rọ̀ tí ń bọ̀ ní o ibi àbá Saidi tí wọ́n sọ pé àbádìkò wá sọ̀rọ̀ àwá nínú mọ́kábà ẹ àwá kó tíra sí gbogbo ẹ̀yìn àwá kó sọ Bukhari àti Muslim àwá kó síwájú ẹkọ̀nà gbé fídíò mi kan àwọn fídíò gbà tá ń jagun mọ̀ tẹ́mi náà sì ń lo lé mọ̀ bí jagun mọ̀ àwọn lọ gbé fídíò bẹ̀ wá ẹkọ̀ gbé sí ni bí tẹ́mi náà ti mẹ́nu mọ́kábà tí mọ́ tíra àjọ náà Bukhari ní mẹ́wájú mi wọ́n bí á Muslim ní kejì wọ́n kẹ́ ọ̀rọ̀ Bukhari ní ìsọ lọ́wọ́ ní ọjọ́ náà pẹ̀lú fídíò tó ní mọ́ rántí fídíò ẹkọ̀ gbé ni ajá ni wọ́n parí wọ́n wá tó tíra sẹ́yìn ó wá gbé Bukhari síwájú àti Muslim ó wá ló sọ olóòdì burúkú ní ẹni wèrè ní ẹni sẹ́rò pé ìwà rò pé mi ní bá wí ni mo sì mọ̀ pé wọ́n tó ṣiṣẹ́ òun náà ìwọ fún ara rẹ̀ náà ọmọ pé mi kọ́ ní bá wí mọ̀ kí lọ gbé fídíò mi síbẹ̀ sí ṣe ń dọ́bẹ́ achieve onígbé kémi lè sí gbọ́ èmi ò sí gbọ́ ó lè mọ jẹyàn ihtimalu mi onígbé tọ́bẹ́ achieve ni pé àájẹ́kọ́ mọ̀ pé ọ̀rọ̀ tó sọ àwọn tó fẹ́ràn náà lákọ̀ọ́kọ́ gbé sí lọ́fi gbogbo mi náà sí àbí àmọ́ yóò lè èmi irú nǹkan bá ọkọ̀ ní ó dárí èmi àtìyàn rú tọ́rí tó lè dárí èmi àtìyàn rú tí sì máa ń dárí èmi àtàwọn èèyàn rú onírú náà tọ́rọ báyìí lódódó ọ̀rọ̀ tọ́rí ìdùn mẹ́ báyìí kò wá sí irú bẹ́ẹ̀ tí lè pọ̀ tó ìwà ní kú gbogbo yóò bá mọ́ kọ ní báyìí báyìí ní ṣe tẹ́mi nílò lòdó rẹ̀ bí mo ti rí rẹ̀ o bí mo ti kí ni bí mo ti rí rẹ̀ tọ́rí àwọn ọ̀rọ̀ kan bẹ nísìn ìmọ̀ ń yà àwọn èèyàn kan lẹ́nu bèbí pé àfá yóò gbọ́n níwẹ̀ púpọ̀ pé kó ti ṣe kì ní báyìí ìyìn rí kó yẹ kí n ṣe ní tọ́ọ̀ bá ti ṣàlàyé ẹ̀ kó yé mi kí n rí kó yẹ kí n ṣe ìwọ kọ́ lọ fọ́ sí mi ìwọ kọ́ ní iṣẹ́ sí fún Ọlọ́hun Ọba mi subhanahu wa ta'ala ẹ̀ rí bẹ́ẹ̀ ti pariwo tó níjọ́ tí mo ṣe tá ní Professor Aláró ẹgbẹ́ kan pariwo lásán náà ni ariwo yín kò túrù kan kò sì ní tú ẹkàn pàánà ni ẹ̀ẹ́kàn pàánà ni ẹ́ sì fò nílálẹ̀ ìwọ́n sì mọ̀ bá tèmi lọ torí mi ò rá burú bí kí èèyàn tó ṣe dáadáa kí mọ́ kí kó ṣe dáadáa ìwọ́n sì ló ní fídíà ní wọn èmi sì lẹ́ni èsì wọn fídíà lọ́dọ̀ tèmi dákùn kí wọ́n wàhálà ó tún bí kí sálùsúnà ní ọ nílàkà ìwò ní yóò sún fídíà ọtún sálùsúnà ní ẹlà kẹjú wájú fídíà kí ni ìmọ̀ bóyá mú ní wọ́n fi máa ń gbọ́rọ̀ ní àbí mo rí ó tún ṣe ń bí mi miskin a ní ẹ̀yọ̀ bá ń takò ìkwánù ní gbẹ́nu ọsọ́ òun ó takò ìkwánù ọ ní ò takò tó bẹ́ ìjẹ takò tó pápárọ́ mọ́ ní tàà sọ́nu
so ìwọ máa bá ti ẹ̀ lọ bó bá ti fẹ́ bá lọ ìwọ ló bá ti rí ogun èèyàn máa yọ wọ́n pò ní alùsùn náà mo ní ti ẹnu alẹ́gbẹ̀ ò bá yín ṣe yìí hun ó ṣe wá dógún wà hun sọ́rí àìwá bá wọn ṣe yìí hun ló wá di wàhálà ẹ wá ní ẹ Kutubi ti change Kutubi rẹ òpùrọ́ ni ọ wọ́n náà sì mọ̀ òpùrọ́ ni ọ ọmọ wọ́n náà mọ̀ òpùrọ́ ni ọ ìjọ tó ọba nímú ẹgbẹ́ mi náà mọ́ ṣe rọ́dún fáwọn dàkátírà gbà ọ̀rọ̀ amalgamation dákùn sí mo wá ti ní amalgamation kan mọ́ sí lọ nísì bó mo ti wá change ọba ní mo ṣe rọ́dún fáwọn ìkọ̀wánú tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ṣe rọ́dún fún ìkọ̀wánú dì sínú mo ṣe rọ́dún fún jàmátù tẹ̀blígì dì sínú àmọ́ mi ò ní bọ́ sí bí wọ́n ti mọ́ ṣe ìkọ̀wánú ò ní bẹ ládùúgbò tí wá kámọ́ sí dáadáa síra wa níta ládùúgbò tí máa yẹ kí n ṣe sí in tí ò ní dàwápọ̀ ni ò ní dàwápọ̀ èyí tó bá yẹ kó dàwápọ̀ yìí ṣe wà láwù fún níbi tó bá ti ní wà láà lórí pé mùsùlùmí ní wọ́n ni wà láwù lè kún lè mùsùlùmí bọ̀ bó bá ti mọ́ bó ti dẹ̀sì mú mọ́ náà ni ó ṣe ní wà láwù wòyí tó bá yẹ kó bá débi pé ìyàwó rẹ̀ bí mọ́ kìí sọwọ́ sútù ìyàwó rẹ̀ ìsàn kò bá jẹ́ ìkọ̀wá ní jẹ́ mùsùlùmí sáà ni ìwọ sárábí tó bá ti dìsáàbù rẹ̀ náà yìí ṣe fún ọgbà kí wọ́n lágbára rẹ̀ níbi o wọ́n máa tún sọ mí di nǹkan mi èyí òun bá wọn lẹ́yìn tó tún wá ṣe fídíò wọn bá tún ní èyí Kutubi náà ìkan wá send message sí mi nù wọn ó ní ibé mi lè mí polówó Saidi Shittu òpùrọ́ ni òpùrọ́ ẹ dákun lórí social media yìí Saidi Shittu làwọn èèyàn kọ́kọ́ mọ̀ ní àbí Kutubi ẹ dákun dámọ́ láńkọ́kọ́ mọ́ èmi ẹ ṣe fídíò tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ẹ ṣe fídíò kìtàbà kí n kọ́ nǹkan ní pẹ̀lú lárúbáwá kìí ṣe èbó gan lárúbáwá wọ́n ní tó jẹ́ mọ́ nílá ní kí mọ́ kọ̀ọ̀kan ó mọ́ rí ẹ̀ ní táwọn èèyàn bá rí kọ́mẹ̀tì pẹ̀lú ìbò sóẹ́tì ẹ̀mọ́ kọ́mẹ̀tì ẹ̀ mìíràn mọ́ ń sọ dákúdákú kan báyìí wọ́n sọ sí mọ́ ń kọ́ bọ́kọ̀ kò kọ́mọ̀n èyí sì sábà sí ẹnu bí kẹwọn pé sóẹ́tì ẹ̀ lè sọ kí ní díẹ̀ rẹ̀ ni mo ti ń sọ lọ́nà àmọ́ ní tí mo fẹ́ kí máa hàn lórí Facebook ní pé kéwu ní tí mo máa sí dáadáa ni kí n kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mi ti máa ṣe nu ó wà lẹ́bi lẹ́bi ń kọ́ nǹkan yìí àbáyìí ti ṣe fídíò yẹn ti mọ̀ pé ẹ̀kan jẹ́ Saidi Shittu ó dàrọ́ tí mi ọkọ̀ mọ̀ Saidi Shittu gan-an ìfá owó ògbé irú ìyẹ̀wò lẹ́ni yìí ìpìlẹ̀ mọ́ dáhùn bí ìpẹ̀lẹ̀ mi pẹ̀lú àfáànù in fact later ni mo tó rí pé àṣàfà àgẹ́ ti sálámọ̀ sí mi lórí messenger níbi 2017 sí 18 tí ìdáhùn tí mi respond sí messenger sálámọ̀ òun náà so bí àwọn ìgbà tí mo ti ń wà fájìnà jìnà ní irú ìgbà wọn jẹ pé tàbí so kí wọ̀n kan wá dé mi mo ẹ̀dọ́lọ̀ ti polówó àbí tó ti polówó tó ti wà ní lójú táyé ọwá lèmi ní polówó rẹ̀ ń mọ́ pàrọ̀ ọ̀sá ń wọ ọbẹ̀ wá ọ̀nà sí mi ní abániwọ̀n náà bá ṣe kíní bá rí dá karamba ní ọwọ́ ara rẹ̀ tí Saidi Shittu bá ṣe nǹkan orúkọ Saidi ni ọmọ dákọ rẹ̀ fèsì ẹ̀ káti ẹ̀jọ́ wo káti ẹ̀jọ́ wẹ̀yìn méjì wò mọ́ sì parọ́ mọ́kọ ní ẹ̀rá ọlápẹ́wọ̀ ìwọ̀ ìṣìtọ́gì tí ẹ̀ onítọ́gì ìwọ̀ ọmọ bá ti manage wọ́n náà yàtọ̀ síra yín wọ́n náà mọ̀ pa mọ́ pé yàtọ̀ síra yín náà kí lọ fẹ́ ní iṣẹ́ tí wọ́n náà mọ́ sí àti wọ́n tó bá lọ já àfà kí ní iṣẹ́ tí wọ́n náà mọ́ sí èmi wọ́n lápò mọ́ sí fídíò làwọn dásílì rí òṣè tú dáadáa láwọn òfin mọ̀ pé tàbí wọ́n náà ti ẹ̀ ti rí rè wọ́n náà lose náà ẹnu rẹ̀ sì lose so dákun ọ̀rọ̀ tí ẹ̀yàn bá dá ẹ má ṣe kí ni ẹ má dìde lórí mọ́ so wá ní tí mo wá sọ ń pa àfáà Saidi láàárọ̀ yìí kìí ṣe torí tí ẹ kò sí lè jẹ́ torí kíni torí tí ẹ kódà àwọn kárí bá fẹ́ wo tí ẹni ẹwà dákẹ́ lórí ẹ̀ tó yá kí lọ wá fẹ́ sí àmọ́ ìfẹ́ sinmi ìfẹ́ sọ́rọ̀ òfin Ọlọ́run àti sí súnnà àti báwọn àfáà súnnà kò ní jẹ́ gbá àfáà Saidi láyé kan mú ilé ìjẹgbé ní tó mú mẹ́sọ̀rọ̀ láàárọ̀ yìí àwa bẹ̀ náà mẹ́sẹ̀jì yìí ọlọ́mọṣẹ́ àtúndọ́dọ̀ àfáà náà tó bá sì débẹ̀ ọlọ́mọsá jẹ́ kí wọ́n lè gbọ́yé àbáwá gbọ́yé ọlọ́jọ́ kí wọ́n lè correct ara wọn èmi sì mọ̀ pé Ọlọ́run ló lè tún yàn sí àdídákẹ́ náà àní sí kíní àdídákẹ́ àmọ̀ túnra wá sí náà àmọ̀ sọ tẹ̀yìn àti mọ̀ sọ ti gbàgbà deliberate eléyìí ìwùlẹ̀ sọ lẹ́yìn kódà ìwùlẹ̀ pé àfá láti jẹ tàtàwọn yẹn ti sẹ́ni ọ̀n pé ẹ̀sìwá tí má ti sọ lẹ́yìn báhùn àfópadà ní àkóyé mi ní báyìí àwà pàdé ẹ̀rẹ̀ eléyìí ó bọ̀ gbangba náà bàbá àti ẹ̀wà padà sọ lẹ́yìn àbá àti ẹ̀tún ní sọ ní ẹ̀yìn àmódòdó agbọ́dọ̀ fèrè rẹ̀ abẹ́lúwà bí wọ́n ní wa karamihi wa izzihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaan min kulli da' péjì the voice of truth táwọn èèyàn ma àwọn ẹ̀kọ́ wa yìí máa ọwọ́ ma nàbí adama ó ti ṣe kí ni
ó ti tẹ́ o wọ́n ti sì ṣe péjì ní bí ọṣẹ́ tí máa ń ṣe ojú tọ̀ Imam Kutubi online ó ní péjì tá a máa lò nísìn gbogbo ẹni tí ó bá ní nǹkan sí lórí péjì yìí máa fọ́lọ̀ Imam Kutubi online ọlọ́mọdé sàjẹ́kùn dáadáa fún wa wasallallahu wa sallim ala abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.